alájà mùsùlùmí màmá gbìyànjú àlùjọ́nà fi sẹ̀sán fún bí ọba wáyé ẹ̀ tó ṣayé rè ẹ jẹ́ ká sọ fún bá sì tún kú bí ọba wáyé ẹ̀. ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd Allahu akbar kabira. والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد. ọtí òkú ibà kan lẹ́ẹ̀kan náà ti jákèrè lápapọ̀ àtòròbí tá a bá lè ká wà ní kàràkàrà ẹ̀yà ká máa jáde sí gbangba. àgbà owó àdúrà àṣìjòkó àmọ́ ní tèmi ntọ́nà mákàrà pẹ́ẹ́dà ó dà láyé Masha Allah ìhun tẹ́ ntọ́lọ́wọ̀ bá fún yàn ẹ̀dá kò ló ṣe kiri kò lè fún lábẹ́ pé gbogbo àyàndá lọ́wọ́ àwọn àgbàlagbà àgbà pọ̀ á lọ síbi Qur'atul Qur'an ní Masrafil Karim àbáwá tí yóò kà á fún wa àbáwá Muhammad Yusuf falyatafaddal mashkura بدون طلعة الوقت. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اسمي محمد يوسف علي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله مولانا الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. اسمي نبشات عرفدين في مدرسة أونلاين لتعليم العربية والإسلامية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الرحمن علم القرآن علق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء رفعها وضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا وزنا بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة ساتر ونهال سات الأكمام والعبوس الأسفي والريان
فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال من ماء صدق الله مولانا العظيم. ẹ jẹ́ agbọ́dọ̀ bá tóbi yẹ kẹ́lẹ́ o. ẹbí ẹlẹ́yẹmí akínyẹmí àbí àtàkínyẹmí àtọ́láyẹmí méjèèjì dàpọ̀ mọ́ra wọn lẹ́sàn náà ládùúgbò wọn náà lẹ́kan náà. kúrìhánù àbọ̀ṣọ́lá kúrìhánù àbọ̀ṣọ́lá ẹ̀rọ owó fi ṣe kẹ́rẹ̀ kéré ó lè ké bọ́mọ mi lékè kúrìhánù àbọ̀ṣọ́lá kúrìhánù àbọ̀ṣọ́lá. Àwọn tó bá di lọ́la tí mo fẹ́ ra rẹ̀ lọ́wọ́ yóò mo tó yìí kẹ́ ẹ ṣe màá gba kádàrà. Ẹnì kọ̀ọ̀kan yà máa lẹ́ni tí wọ́n yìí kí máìkì irú yìí. Lẹ́yìn wọ́n ti dé ẹni tí ó máa pọ̀ sí orí àga. Wọ́n ṣe àlàyé àdìpá wákàtí díẹ̀. Kọ́lọ̀ jẹ́ ṣe dáadáa. Ẹ háwọ́lẹ̀ wà ní àbú bàtà. Àwọn tí wọ́n máa ṣe David ìdúpẹ́ fún Ọlọ́run. Àwọn àwa ìgbẹ́kọ̀ wà lọ́wọ́ yìí. Àwọn àwa wọ́n ṣe kú ṣọ̀hán. Alátẹnu àwọn àgbàlagbà wọ́n ní Dàbídì pé Ọlọ́run ṣe gbogbo àti àwọn lò láyé. Ọlọ́run ní sọ́bi tọ́lọ́run rẹ̀. Àtà àwọn bọ̀ wá sí báàsì. Ọlọ́run kàrà kí Ájàdí dé bá wọn lójú ọ̀nà. Arákùnrin tọ́lọ́mà ni wọ́n lọ sí ọlọ́pàá pẹ́pẹ́ náà kò tí ì ṣe kí ni. Àdẹ̀kùn mo mọ̀. Ẹ̀gbọ́n Yorùbá, ẹ̀rọ bá a ṣe ni. Ẹ jẹ́ kí a dúpẹ́ lọ́dọ̀ lọ. Bàbá náà bẹ̀rù akínàbà aláwọ̀. Sàmú Mọ̀rẹ́ Ànàpápá Israel Majesty. Bàbá Muhammad Tawfiq Adégbéga. Akéde ọjọ́ ìtọ́ọ̀dù. The Allah of American Government Ànàpápá. Akínàbà pẹ̀lú sàlámù sàlámù. Akínà pẹ̀lú ẹlẹ́tìọ́lá. Abiti bàbá Kábíyèsí. Abiti gbogbo àwọn mẹ́rin tí wọ́n tẹ̀lé bàbá Kábíyèsí lápapọ̀ pé sàlámù lẹ́yìn alẹ́kọ̀ọ́ rẹ̀ mọ́tò mẹ́rin lọ́dọ̀ kàtó. Aki afárá àgbàtí wọ́n wọlé kí wọ́n fún ọba aláwọ̀ wọlé al-mufti fi biladi ìmẹ́rẹ̀ alhaj ashe ismail wàlọ́wọ́ abdulsalam alibinawo abdullahu ayatahu wa barakatuhu wa kawfi ojúmọ́ tó ṣe náà. Ẹ jẹ́ kí a pariwo ọyọ́. Allahu akbar. Lẹ́yìn torí tẹ́tẹ́ sí pé Ọlọ́run ló jẹ́ kí a pariwo ẹ̀ pé tí bá mi. Allahu akbar. Allahu akbar kabira. Akí Ọlọ́run ọba tí ó ní gbogbo títí lọ́wọ́. Ọba tí a dìbò yàn. Dẹ́kun tí a máa retí wípé àsìkò rẹ̀ fẹ́ tó sẹ́wọ̀n rẹ̀ fẹ́ parí gbogbo fẹ́ sábìí náà. Wọ́n náà dára ẹ̀ nígbà tí ò sí kankan
nígbà tá a sì wà òun náà ní pẹ́ o àgbà ọ̀gbìn nígbà tá a bá tún lé nínú ọ̀gbọ̀n náà ní òun kan náà ló sì kọ́ wa bá ti gbé ayé tá a fi palẹ̀ mọ́ àbí tá a ń lọ gẹ́gẹ́ bí àwa tí a ti jọ mẹ́jọ rẹ̀ lẹ́nu kó náà ti lọ. ẹ bá ṣe sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. mo kí àbábá wa ìmọ̀ àgbà ní àdúgbò yìí ọlọ́run tó bá ń ṣe yí pẹ̀lẹ́pẹ̀lẹ́. nínú àpẹẹrẹ tí àníbọ̀ Muhammad tó ní àmọ́ rí lára àwọn tí a lè pè lẹ́yìn ọlọ́run nígbà tá a jù kó yàtí rí ẹnu rẹ̀ náà ní pàṣẹ ṣàtò ìwọ́de wọ́n rẹ̀ ha bẹ̀lìbàn wọ́n lè kí ọmọ bẹ́yẹ. kéèyàn ó tújú ká yóò bá ní èyí làákọ́ tẹ́ kakuru tẹ̀ ní abalọ́dọ̀ yín. àdàpọ̀ Muhammad wọ́n ní hakul mọ̀dẹ́yì ayò kiri mọ̀dọ́ ìfà. ẹ̀tọ́ olùgbàlejò eléle òun náà ní kọ́kọ́ àlejò rẹ̀ lé gbogbo àpálẹ́tì bẹ́ẹ̀ lára yín ọlọ́mọdé ọ̀dánù. ẹ̀ sì ní sáìsàn láéláé lókè àwọn afá mi àgbà níjòkó ìmáàmù wa sàdálà yàkú ọmọ kì í púpọ̀ o ọ yẹ kí n kí ẹnì kọ̀ọ̀kan jù bá lọ ṣùgbọ́n àkókò ni. gbogbo ẹ̀yẹ máàmù tá a bá ń kalẹ̀ mo fi orúkọ ọlọ́run tó ju gbogbo ọkọ̀ lọ mo fi kì í láti ọ̀tún bàbá bíbélé àti gbogbo kalẹ̀ bí ẹ̀yìn mi bí sálámù aláìlẹ́kùn wọlé mo ti wọ barakatu. tọ́ wọ́n wá kí ẹ nílùú àwọn bàbá wa wọlé nígbà tí ìjòkó ń lọ. ìlú máa ká ni wọ́n kò sẹ́ni kan tí a lè pè ní òmùgọ̀ bí ìbá ṣe lè tọ́já sí pé lọ́sẹ̀ gẹ́gẹ́ ọkọ̀ náà kándù ó lóun fẹ́ wọ́ọ̀rùn. ẹ dákun kí la pè é tí ó fọ́nu ó dúdún àtẹ̀kọ́ lọ nígbà tí wọ́n dé ìdìbò yàtọ̀ gẹ́gẹ́ bí ipò wọn sí tó. ṣé baálẹ̀ ni àbí mọ́gàjí àyíkọ̀ láti pè wọ́n o nílẹ̀ yìí ọ̀pá ni ọlọ́run mọ́sàbá àti yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀pá àṣẹ tí ẹ gbé dání ọlọ́run mọ́sàbá ẹ fi tàbí jìnnà ipò ní bọ́ lọ́wọ́ yín wọ́n láti kó sọ ọlọ́run wọ́n tó bọ̀ wá kí n jù bá lọ bọ́ wá kí ní kẹ́ni àwọn ní kẹ́ni pọ̀ àmọ́ èyí tí ó kó àwa wá òun náà ní ayaba alájà wa kò sẹ́ ìgbà ìyá Ismail látọ̀dọ̀ àwọn afọ àwọn àgbà àwọn bàbá wa Alhaji Uthmanu Yakub adamallahu hayata ọlọ́run sábà lọ́rẹ̀ mi ẹ̀yìn àti kẹ́yìn àníyàn ní dàrú láéláé wọn ni ká dúpẹ́ ni irú ọpẹ́ ò là á dá bàbá wa ìmáàmù ọlọ́run ká yọ ọpẹ́ lẹ̀ àbí ọkà yọ ọpẹ́ lẹ̀ báyìí bọ́lọ̀ ń bá ní tọ́pù tó ṣe tó yìí ayọ̀ ọpẹ́ ni kí n má bàa gbàgbé kí n má bàa gbọ́ díẹ̀ mo kí gbogbo ẹbí ní àpapọ̀ látòkè nílẹ̀ àwọn tó kù ní bàbá tó kù ní ìyá fún ìyá wa alájà Òṣèfà ó fi dórí àwọn àbúrò ó fi dórí àwọn tó kún jà tó tún kàn kò sásìkò láti dábọ̀ gbogbo yín pátá gbogbo ọlọ́mọ fi kí yín ọlọ́mọ sábà kí yín jù báyìí lọ wọlé ẹbí lọ́dọ̀ ọlọ́run. ajá wa Òṣèfà ọlọ́run ṣeun àbí òṣèun báyìí ọlọ́run ṣe inú mi dùn ó jẹ́ ní bọ́ọ̀lù ṣe níbẹ̀ ó ti dà fáà láàrin wa ọlọ́run ṣeun torí wípé àmọye rólè tí ń ṣẹlẹ̀ tó ikú òdì lọ́lọ́run jù ìkànnì àwọn olórin ó ní ìyá dúníyà fàlà tàṣàbọ̀ àlẹ́ ha fàlà tàṣàbọ̀ àlẹ́ ha ìdá kànẹ́tì tọ̀mọ́ hákà ẹ̀ òkà ìyá. Kalau damat legerika au legeri, kalau damat legerika au legeri, lama tamat ilaika wala ilayya, lama tamat ilaika wala ilayya. Afani hiya dunia oleh tari. Falata sabu aleha, le kurera bari, matare la uluri ayi. Kí ló ń wọ ara rẹ̀ sí kí ló ń fitinà ara rẹ̀ sí. ìdáka nẹ́títọ̀ mọ́ hákàyà ọ̀gáyà ètò ọ̀pá létò ọ̀pápá
nítorí ọba létọ́ ọba bá ọwọ́ lọ́ọ̀ ni bọ́lọ̀ ń bá tó bá mí ó ṣe wúlò ọ̀sẹ̀ nìkan tá a fẹ́ bí wọ́n bá sì tó bá a ṣe ń retí kóòtù la fẹ́ gbé lọ ọba tí dájọ́ tí ọ̀sẹ̀ nìkan tí ó sọ pé wọ́n á bèèlì. ajá ò ṣe fà ayẹ́pẹ́ yàbí ọ̀yẹ́. ẹ̀yin náà lẹ́jọ̀ kó yìí ọ̀nà ọlọ́run ní kankan kó ní kí gbogbo ọmọ pátá àtọmọ ọmọ kó sì máa lọ kí ọmọ pé ayé àríwẹ̀ rí kọ́sẹ̀lẹ̀ rí. ọ̀nà ọlọ́run ní kankan kéèyàn wà láàrin àìsàn ọdún kan 2 3 4 5 6 àríwẹ̀ rí. àlẹ́ ìdáhùn náà. bẹ́ẹ̀ dẹ̀ ni àyè gbé àlàyé sí òkú làgbé sí ọlọ́run ní kí ẹ sí rárá yọ èmi àwọn bẹ́ẹ̀ sì dúpẹ́ o wàláì mi ìmọ̀ bẹ́ẹ̀ sì dúpẹ́ torí ọlọ́rọ̀ mi yí wọn láti tóbi ọlọ́run ájà kò dira ọ̀nà àwa dúpẹ́ kọ́ra àwọn jẹ̀mọ́ wọn náà tó wá dúpẹ́ àwọn tó kù náà ẹ wá dúpẹ́ ẹ dúpẹ́ ti màmá ẹ bá ìyá sọ́lá dúpẹ́ ẹ tún dúpẹ́ tí náà kalẹ̀ torí bí tí a lọ ìgbogbo náà la lọ bẹ̀ ájà Abdulrahab àwọn náà dúpẹ́ àbúrò bàbá Ismail bàbá Alimi náà ti débi ọlọ́mọ́sá bá ń kẹ́ wọn. àníṣe olùwà kẹ́ màmá fún wa Lukman náà ti débi olùwà kẹ́ màmá fún wa bí màmá Sàlítà náà jẹ́ màmá àníkàjọ wí kẹ́ màmá fún wa olùwà kẹ́ màmá ọkọ̀ olùwà kẹ́ màmá fún wa olùwà kẹ́ màmá fún wa tóbi màmá Sàlítà náà jẹ́ màmá àníkàjọ wí kẹ́ màmá fún wa olùwà kẹ́ màmá ọkọ̀ olùwà kẹ́ màmá fún wa olùwà kẹ́ màmá fún wa bí màmá Sàlítà náà jẹ́ màmá fún ìwà ń kọ́ kẹ́ màmá fún wa olùwà kẹ́ màmá fún ọkọ̀ olùwà kẹ́ màmá fún wa olùwà kẹ́ màmá fún wa bí màmá Sàlítà náà jẹ́ màmá fún. yàrá yìí ọlọ́mọṣàṣì àlìjẹ́nà ọlọ́mọṣàṣì rọrùn fún wa àtàwọn tí wọ́n lọ pálọ̀ wọn ọlọ́mọṣàṣì àlìjẹ́nà rọrùn fún wa láti ajá wa Huzaifa àti gbogbo àkókò nínú ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò mọ̀lẹ́bí lọ́tún lọ́sì níwájú lẹ́yìn lọ́kùnrin àti lóbìnrin ní kájú lọ bá yẹ yìí o ẹ sàmì dáadáa ní ẹmú wá má ìyàwó tó ń lọ yìí ní kájú lọ bá wọn ọlọ́run ṣe yí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ní tu ọ̀rọ̀ tí náà ní àtòbí jẹ́ olúwa kẹ́ màmá fún wa olúwa kẹ́ màmá fún wa àbí olúwa kẹ́ màmá fún wa olúwa kẹ́ màmá fún wa bí màmá Sàlítà náà kẹ́ màmá fún wa mi gbọ́ kẹ́ màmá fún wa olúwa kẹ́ màmá fún wa ọlọ́run kẹ́ màmá fún wa olúwa. ẹ̀yin wá débẹ̀ ní olúwàjọ́ àkọ́mọ̀ ṣe ọ̀dọ́ ọlọ́run tó ti wà lára yín olúwàmájọ bọ́lẹ̀ lára yín àwọn olóyè tí wọ́n tẹ̀lé látọ̀dọ̀ bá wa àrùn ọba olúwàbá fàánú ẹ̀lẹ́ yí bá àwọn wa ìyálẹ́bí àgbẹ̀lẹ́gbà olúwàmájà yín àwọ̀ àwọn wa áṣèkọ̀ olúwàbá fìtìlẹ́ ti rí wàlẹ́ ànẹ́bí wọn màágbà bá a ti parapọ̀ tẹ́ẹ̀ fi wọlé dàbí wọn tí wọ́n tún wọlé débẹ̀ wọ́n jẹ́ láàbára kábíyèsí wọn nínú ọ̀rẹ́ ní inú ọ̀sán ìmẹ́rù kan àwọn àbọ̀ ló máa ń dèkó ìyálẹ̀ lọ́wọ́ ti rí ẹ̀rọ pé ọmọ tí wọ́n ní ọ̀sán náà ló gbà kí fi ń béèrè fún wa yóò sọ àwọn àbọ̀ yóò sàlàyé àbáwọ̀ aláyélúwà àápanupọ̀ àjà kan ṣoṣo fún wọn gbogbo àti ayé bá ti ń já ìyẹn bàbá gbàmù láyé àti tí bá ń ṣe ti ní àlápapọ̀ bismillahi rahmanir rahim inna anzalnahu fi wani adraka ma laylatul qadri khayrun min alfi shahr تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ẹgbẹ́ sọ pé àmín ẹbí ẹlẹ́bí lápapọ̀ kò ní dàrú ẹbí akínyẹmí olúwa ní dàwárú ìmọ̀lẹ́ lápapọ̀ mẹ́jọ kí wọ́n làwọn bẹ̀rẹ̀ wá làhàwù ni wọ́n lè kú wọ́tà. a lọ sí ilé ìtọ́jú kan láì ní dára wọn lágbára alájà wọn bọ̀ sí rẹ̀ ayé kọ́ akínyẹmí àti láwọn lẹ́yìn.
kù tí wọ́n ń jẹ́ ọmọ òkú ní àpapọ̀. Ọlọ́ba ṣe é pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Lẹ́yìn ikú ìyá ilé ìgbé àbáyá lọ́mọdé ìyá o. A lọ síbi fìdá o. Fún ọba wa aláyà wa Mùsùlùmí náà. Àwọn wa tí wọ́n darí wa. Àádọ́dọ̀ Ábìlì wá sí. Àyẹ̀kọ́ ọ̀nà gbọ́mọ̀ lé máa. Ọlọ́pọ̀ tí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Muhammadu Subai. له ودولته آمين فداء adúpẹ́ ní agbá kí wọn ọlọ́run dákun bá wa dúró tì wọ́n ọlọ́run dákun bá wa yọ́nú sí wọn wọ́n fi ọmọdé joyè báyìí ọlọ́run dákun jẹ́ kó fi àgbàlagbà lò ó kí ìrùkẹ̀rẹ̀ kó jí okínní ọlá nínú ọlá Kùránì ọlá àwọn ẹni ọlọ́run ọlọ́lá hawla wala quwwata illa billahi sí àwa tara tí wọn akí gbogbo àwọn olóyè lọ́kùnrin akí olóyè lóbìnrin àwa kí alásàlátù àwọn àìnú ra àmọ̀kó akí wọn ọlọ́dàgbà akí wọn akí ọkùnrin ìlú Mọ̀rẹ́ akí obìnrin ìlú Mọ̀rẹ́ akí ọmọdé ìlú Mọ̀rẹ́ akí àgbàlagbà ìlú Mọ̀rẹ́ pé wọ́n kó ara fẹ́ra kù ìtorí pé bí ó ti rí yìí ìwà màmá ẹ̀rí bó fi ẹrù lọ́wọ́ ẹ̀ ìwà màmá ló gbé gbogbo adé bí ìbáṣọ láwà ànákáṣíẹ̀ ṣùgbọ́n wà tí màmá wá ń hù pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan àti igun tó kọ sẹ́nìkọ̀ọ̀kan ní dáadáa òun ló gbé gbogbo adé bí ẹni tí ò lè rìn ẹ̀wọ̀ bí òkú yẹ lómi ọmọ ní akọ̀fẹ́sàdúrà àjọ mẹ́jọ ni o aago mẹ́jọ àárọ̀ náà ti máa jókòó àdúrà káyìdé ọ̀n ní pẹ̀dìyẹ ẹ dákun bá pa màálùú márùn ẹ dákun àwa tó wà níyì tó wá jẹ ó lè tó òjọba rẹ ṣẹ̀ṣẹ̀ parí ìjọ táàwẹ̀ tí níjẹjọ tí màmá wa kú ó ní iye pálí ẹja tó sùn sílùú yìí tí ò tẹ ẹdẹnu ẹnì kankan ìwọ náà tọ́jú wà ẹ Ọlọ́run dákun àfẹlẹyìn àfikí gbogbo wa Ọlọ́run dákun bá wa fi oríjì màmá wa Muslim ọlànàbí wa Muhammad sallallahu alaihi wasallam èmi ò akí àwọn afáà níkàlẹ̀ mi ò ní iṣẹ́ rẹpẹtẹ kan tí a fẹ́ ṣe ń táwọn àfáà tí wọ́n pè ní musabi àti aṣara òun ni gbogbo wa lájijọ́ máa panupọ̀ lájijọ́ máa ṣe kọ́lọ́hún kó mú ládẹ́ kó mú lọ bá màmá wa Mùsùlùmọ̀ ọlànàbí wa Muhammad Ọlọ́run bá kó fi ìwà wọn kó fi kẹ́ wọn Ọlọ́run bá kó fi ẹ̀sìn wọn kó fi kẹ́ wọn Ọlọ́run bá kó fi ìbádà wọn kó fi kẹ́ wọn ọlànàbí wa Muhammad ọlọ́lá hawla wala quwwata illa billahi sí musabi àti aṣara yìí àwọn àfáà ọ̀panupọ̀ lé lórí pé ó dáa púpọ̀ bá a bá lè máa ṣe é fún òkú àti alààyè bálàyé bá ń ṣe Ọlọ́run bá máa tọ́jú ẹ̀ ní ìgbà tí èèyàn ń ṣèfù owó sí báǹkì ni bẹ́ẹ̀ bá wá ń ṣe fún òkú kò sí bẹ́ẹ̀ ti ṣe fún òkú kan àbí ẹ̀pẹ́ni tó ń rọ bí àti padà sọ́dọ̀ Ọlọ́run bá ṣe musabi àti aṣára létí ẹ̀ onítọ̀hún dàrẹ́ẹ̀tì ní sí ọ̀dọ̀ Ọlọ́run ọba lọ́wọ́ wọn ẹ̀yin màlẹ́kà ẹ má béèrè nǹkan kan lọ́wọ́ ẹ lọ fi sálì jẹ́ náà torí wípé wọ́n ti ṣe musabi àti aṣára fún un kọ́lọ́n kó wá wọlé abẹ́ màmá wa Mùsùlùmí ọlọ́dàgbà kẹ́wọ̀n bá gbẹ̀ wọ́n ọlọ́ba fi wọ́n sáàyè kẹlọ́dọ̀ Ọlọ́run ọba ọ̀lànàbí wa Muhammad ẹ jẹ́ kí gbogbo wa náà ká máa tẹ̀lé Suratul Fatiha méje ni a ṣe olàbí bẹ̀rẹ̀ Ọlọ́run dákun wọlé abẹ́ gbogbo ládàtà bàrí mi Ọlọ́run dákun bá ń bá àwọn Mùsùlùmí ọlá bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الذي يشفع له بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما الله لا إله إلا هو الغفور لا تضره سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده ولا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ما شاء وسع كرسيه السماوات والأرض لا يئوده حفظهما اللهم اغفر لي ولوالدي
والمؤمنين والمسلمات الأحياء والأموات اللهم اغفر للوالدي والمؤمنين والمؤمنات الأحياء والأموات اللهم اغفر للوالدي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات اللهم اغفر للوالدي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات اللهم اغفر للوالدي والمؤمنين والمؤمنين والمسلمات الأحياء والأموات اللهم اغفر للوالدي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات اللهم اغفر للوالدي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات اللهم اغفر للوالدي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات اللهم اغفر للوالدي والمؤمنين وجماعته وكلمة شهادته لا تكفي من غير تغيير تغفر لي فلا تبادل واغفر لي مرتك منك وفضلك وجودك وكرامك يا أكرم الأكرمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. آمين. wọ́n ti bẹ̀rẹ̀ dàlínú kíkà fún àwọn alájà mùsùlùmí. Olúwa bá a ṣekú ní ìsinmi fún wa. Olúwa bá a fi wọ́n sí àbàtà àlùjànnà rẹ̀. Àmín. Sàlámù qawlan min rabbir rahim. Sàlámù qawlan. Sàlámù qawlan min rabbir rahim. Salamu kare salamu abirahimi ìyá olóríire salamu kala rahimi salamu kala ọgbà ìbíjọ salamu kala. Àtọmọ ará àtọmọ ẹbí sálàmù kọ́ọ̀lá rẹ̀mínẹ̀ sálàmù kọ́ọ̀lá. Gẹ́gẹ́ mọ̀ wá sálàmù kọ́ọ̀lá mi rọ̀bì rọ̀bì mi. Salamu Alhamdulillahi Rabbil Alamin. Malik yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Bí àwa wáyé tó ṣayé rẹ̀. Ẹ̀yẹ́ ká lọ fún bọ́sì jùkúrú. Bí ọba wáyé tó bá wá ṣe bí. Afọ́gbọ́n sọ fún pé kò ní kú. Àyà Mùsùlùmí máa bàbá lè yọjú. Àlùjọ́nà fi sẹ̀sán fún àwọn. Fi sẹ̀sán fún àwọn. Bí ọba wáyé tó ṣayé. Bí ọba wáyé tó bá wá ṣe rí kábọ̀ kan sọ fún pé kò ní kú rí. Alájà Mùsùlùmí mọ́ bàbá mi yọjú. Àlùjọ́nà fi sẹ̀sán fún wọn. Bí ọba wáyé tó ṣayé rè ẹ jẹ́ ká sọ fún bá sì tún kú rí. Bí ọba wáyé tó bá wá ṣe rí kábọ̀ kan sọ fún pé kò ní kú rí. Alájà Mùsùlùmí mọ́
gbìyànjú àlìjẹ́nà fi ṣẹ̀san fún bàbá bíyàn bá wáyé ẹ̀tọ́ yáyé. àṣẹ ìwọ náà ṣe tiẹ̀ náà o subhana rabbika. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم عونك يا معين وبه نستعين. lọ́jọ́ tó lọ́hún bá fẹ́ gbẹ̀mí ẹni mùmínì màláíkà ti gbẹ̀mí yóò sì wá bá àní lágbájá ọmọ lágbájá ọlọ́run ní mú ọ wá gbogbo ọmọ tó bí ṣáà ti dà wọ́n sílẹ̀ àwọn ẹ̀yà tó fẹ́ ṣáà ti dà wọ́n sílẹ̀ kódà ọkọ tó ní ṣáà ti fi sílẹ̀ ògbólé tó kọ́ ṣáà ti dà á sílẹ̀ gbogbo ìjọ tó ní ṣáà ti fi wọ́n sílẹ̀ gbogbo ẹbí tó ní ṣáà ti fi wọ́n sílẹ̀ ọba tí ń ṣe ìtọ́jú ẹ̀dá yóò ṣe ìtọ́jú ọba lójú sókè wọlé rẹ nínú àlùjánnà tààràtàrà dìde nílẹ̀ kò sì máa ká lọ. tààràtàrà dìde nílẹ̀ kò sì máa ká lọ. mo fi ń kẹ́bi ìyá wa mùsùlùmá tí ó dá mi lójú pé ó ń rà bàbà tí sì ń rí ogun tí ń ṣẹlẹ̀ níkàlẹ̀ tòní. akí ọlọ́run Allahu hayyun qayyumun wahidun samadun wa laysa yushriku fi mulki ahadun. ìjẹ́ àṣọ ọlọ́run àìní kú ẹ̀ mo fi kí. hayyun qayyumun wahidun samadun. wọn kàn lè bẹ́ sínú kútúbà bẹ́ẹ̀ ni wọ́n fi kí ọlọ́run lára ìyá wa tí wọ́n lọ wọ́n sì tún fi kí ọlọ́run lára àwọn tí wọ́n fi lẹ̀ látòrí màámi ìyá Ismail pé bá pé màámi ẹ̀rí máa gbóyè bí mo ti ń pè yín ní láti dáadáa ni ẹ sì tó àyè bẹ́ẹ̀ ṣe mo kí n pé ẹ kú fọmọ yẹn ṣe. ọlọ́run bá dúró tì yín yóò jẹ́ kẹ́yìn náà rọ́mọ ṣe tó jù bẹ́ẹ̀ fẹ́yìn náà àti gbọ́n tó kú lẹ́yìn. ó kí ìkẹlẹ̀ máa fà láti bàbá ìmáàmù láti gbogbo wúlẹ̀ máa. minni ilaykum tahiyyatun mubarakatun taquhu miskan atiran faqa rihanan salamun ala al-ilmi salamun ala tuqwa salamun ala al-islami ba'da muhammadin sallallahu alayhi wa sallam. wọ́n fi kí gbogbo onílé inú àfa wọ́n fi kí gbogbo àlejò inú àwọn àfa wọ́n kí gbogbo wa pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum salam wa rahmatullahi wa barakatuh. mo kí bàbá wa His Royal Majesty nínú àánú ọlọ́run tó fi mú yín dúró nínú dáadáa tó dá yín sí fún wa. ẹ ṣe ń bẹ̀rẹ̀ ni ọlọ́run ní fílẹ̀ yìí. ìgbà túmọ̀ sí pé àṣeṣe tún ṣe lógún máa jẹ́. a rí pé ìjọ òní kò tí ì pẹ́ aṣojú ìjẹta aṣojú lánàá. ìkàlẹ̀ tèmi tábàwọ̀ ìkàlẹ̀ yìí a rí pé bí ẹni gbà ń ṣọdún ni. kò sí tó yóò rí bẹ́ẹ̀ ju pé ìyá wa wọ́n ráyè ṣe wọ́n lọ́wọ́ bá sí. tẹ́lẹ̀ mi ì bá kú pé dàbí pé wọ́n dẹ̀ kú ẹ̀yìn láti ìjẹta ní àwọn akábíyèsí tó bá lénìí pẹ̀lú ògbó ọlọ́run jẹ́ kí a lè wà láàyè yìí. ẹ bá wí bẹ́ẹ̀ tó lọ́wọ́ bá ní bá mi gbọ́ ọlọ́run bá tí ò fi ṣan ní dè yìí àti ọlọ́run kí gbogbo olóyè lápapọ̀ àpò èèyàn àpò aráfẹ́ àpò ìyá wa Amira ni wọ́n lọ yìí ìyá ìsìn ìyá àdínì ni tí bàbá délẹ̀ nínú ẹ̀sìn
àwọn fẹ́ àwọn lásàlá tó fẹ́ débi kan ni àmọ́ ní òkú ṣáájú débẹ̀ wọn yìí gbẹ̀yìn rárá wọ́n sì ń ṣojú náà bẹ́ẹ̀ ni wọ́n náwó wọ́n ná ara wọ́n ná àsìkò wàláì nígbà tí àwọn ìmọ̀mù wa nílàdó tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé wo tó bá kà pé mùsàbí àtọ́ ẹni tó bá ti kà fún bẹ́ẹ̀ ni wọ́n sọ pé iṣẹ́ ìjà yìí fún ara rẹ̀ ló ti sáàbù pé àdúrà yóò bá o. ẹ gbọ́ bẹ́ẹ̀ ni nọ́ńkà lẹ́yìn tóbi àti ka Kùránì rẹpẹtẹ wọ́n ti ka yàsí kí màmá tó jáde láyé. ọ̀nà ẹ tètè fún mi o mo fẹ́ tètè fẹ́ kó gbà o ṣé Abdullahi la ẹ takété mi láhàúlà wá sí takété wọ́n ní yanni àfi káwọn tètè gba wáàsí lọ́dún yìí wọ́n tètè gba wáàsí la ilaha illallah adẹ́pẹ́ ohun táwọn ò rí ìyá ti rí èmi ò tí ì gbọ́ o fún àgbàlá ní ilé ìfisẹ́ yìí ó wá débi kí wọ́n fẹ́ gba wáàsí náà ni wọ́n sì tún fẹ́ náwó ìjọ tí wọ́n ti ń jẹlẹ́sẹ̀ kì í ṣe ọmọ tí wọ́n o ọmọ ọlọ́mọ ni ò ní gba wáàsí o wọ́n sì lọ wọ́n fẹ́ sanwó àdúrà pé àwọn àfọ àgbé wáàsí wa fún ìwádà rẹ̀ àfọ àwọn sọ pé ẹni tí àwọn ojú kò kàn lọ gbowó lọ́wọ́ wọn nínú títóbi Ọlọ́run àwọn àgbà ẹ̀yẹ ìdílé fúnra mi wọ́n gbèsè kan náà ọmọ òtí dọ́dọ̀ wọn láti lọ jíṣẹ́ padà la ilaha illallah ẹ wọ́n wò láti gbà náà àmọ́ iṣẹ́ wọn ó ń ṣàdúrà fún wọn ìwà tí wọ́n wù ó ń ṣàdúrà fún wọn wọ́n ní dunyakum faniyatun wa kullu ma fiha yamutu laysa lakum illa allazi ma qaddamu qabla al-mamat ohun tí a máa gbà náà ni ohun tí a bá ti ṣe kalẹ̀ ọjọ́ kó tó dé inú ohun tí ẹ̀ máa fi wá ń lẹ́tọ̀ọ́ sí gbogbo tá a bá kà ní kútúbà yìí òun náà ní iṣẹ́ eré tí wọ́n ṣe sílẹ̀ àtàwọn ọmọ rẹ tó fi sáyé lọ yìí mo fi kí akó rere mo sì kí àwa tá a gbẹ̀yìn wọn Ọlọ́run bá jẹ́ káwa náà láti bọ̀ tán rí ọlọ́run ní àwọn ẹni Ọlọ́run ọba wálé ọdún yìí Ọlọ́run jẹ́ àríwọ̀ pẹ́ ọlá Muhammad Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam ẹ̀jẹ̀ gbogbo jíṣẹ́ tí a mi dójú àmì náà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim اللهم اشرح بصلاة عليه صدورنا ẹni tó bá lẹ́nu orí ma mi sàmì tó lọ sí bẹ́ẹ̀ kúnnú ládàá yìí wọ́n ní Musa ṣàdúrà Haruna sàmì Ọlọ́run sì gba àti gbọ́ méjì àti gbogbo àwọn tó kú bẹ́ẹ̀ lọ́wọ́ gbà fọwọ́ àtẹni tí ń gbé àtẹni tí ń gbọ́ àtẹni tí ń sàmì gbogbo alájọba ládàá tọ́lọ́wọ́ bá kó gbogbo ládàá àlùbáríkà rẹ̀ fún màmá wa mùsùlùmá tí gbogbo tó ń fi ilẹ̀ òsì ní yege tí ò ní bàjẹ́ ara tó ń fi ilẹ̀ àwọn akábíyèsí ń bẹ̀rẹ̀ àwọn àwọn pẹ́ńkálẹ̀ ọ̀pọ̀ olóyìn pẹ́ńkálẹ̀ àbí mẹ́kọ̀ọ́ ìlú mọ̀rẹ́ tó gbóbi tó látàlé ó tàtàkù dé yóò máa bù háyà sí. Allahumma shrah بالصلاة عليه صدورنا ويسر بها أمورنا وفرج بها همومنا واكشف بها همومنا واغفر بها ذنوبنا واهد بها ديوننا واصلح بها أهوالنا وقلب بها آمالنا وتقبل بها توبتنا واغفر بها توبتنا وتهل بها ألسنتنا وآنس بها وحشتنا وأهم بها غربتنا واجعلنا نورا بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا ومن فوقنا ومن تحتنا وفي حياتنا وموتنا وفي قبورنا àwọn tí wọ́n ń lọ ẹ̀tẹ̀ yá ìyá mú àwọn ọmọ ẹ̀sà àti mú àdúrà wá ìyàwó ìyá oníkàrí àwọn tàbí ń pẹ́jù ya ọlọ́pàá albarika sí arájá àgbà jama ìmọ̀ rẹ̀ Central Mosque owó 2000 naira kò máa jẹ́ owó kútúbà
barakallahu fihi. Àmín. Àmín. Alákùnrin jẹ́ panupọ̀. Kí a ṣe bísímìláì mẹ́ta pẹ̀lú kúrú Allah. Káfí náà sánà ṣáájú ká fàtáyà lé lórí. Kó túbọ̀ nù àlùbáríkà rẹ̀. Ọlọ́run kó bá wa fi ṣàlékún òjò kéyè. بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله. bẹ́ẹ̀ni Ọlọ́run tó sìn Ọlọ́run kan kọ kẹ ọlá nẹbi ọmọ sábẹ ní kálí gbogbo wọn bẹ́ẹ̀ gba àbáàbá Ọlọ́run bá kan kọ kẹ o. Àmín. wọ́n àdúrà tí wọ́n ní eléyìí. Brọ́dà wa mo tọrọ fún kábíyèsí. àwọn aláwọ̀ tọrọ fún kábíyèsí aláìlúwà ìlú ò ní bàjẹ́ o. Àmín. ìlọsíwájú máa ṣẹlẹ̀ àlùbáríkà tó háyà ọmọ abáyé bàbá. Àmín. eléyìí. Brọ́dà àgbà fámìlì ọba alájọ Mikael kọ́ńpẹ́ ìlú ọba Ọlọ́run bá dúró tì wọ́n. Ọlọ́run bá fiṣọ́ ìṣọ́ ọba dáàbò bò wọ́n. ẹbí náà kó má bàjẹ́ ọlá aṣáájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad. alájà wa màámi alájà Òṣèlú kọ́nìkọ́lọ́ ń dúró tì wọ́n ẹ̀yà Ismail bàbá tí wọ́n tara wọn jáde Ọlọ́run bá kẹ́ wọn. ọkọ ìyá yìí alájà wa Ìsá níjà ní kí Ọlọ́run kẹ́ mi Ọlọ́run bá kẹ́ wọn Ọlọ́run bá kẹ́ wọn tó bá foríjì wọn. ìyá Ismail fún wa rẹ̀ wọ́n ní wọ́n fi jọba wáyé mọ́. lẹ́yìn tí lọ. Ọlọ́run gbé Kùránì fúnlẹ̀ kárí. lọ́wọ́ bọ̀. àwọn gbogbo àti bọ̀dọ̀ balẹ̀ tí bàbá rẹ̀ ti lọ ìyá rẹ̀ ti lọ òkè kó wulẹ̀ kò sí kankan mọ́ Ọlọ́run ló kù. ó náà wá ní Ọlọ́run wà. Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run wà Ọlọ́run ò kúrò láàyè rẹ̀ Ọlọ́run ò ní kú. Ọlọ́run náà ní kó bá dúró tì. Ọlọ́run kó bá dúró tì yá náà òòyà Ismail. Bọ́ bá ń sọ̀rọ̀ kó má sì sọ. Bọ́ bá ń rìn kó má sì rìn. 1982. àwọn ọ̀dọ́ bàbá wa Akínyẹmí Abdulgani. Kùránì làwọn akọ́ àwọn ọmọ ń bẹ̀. Kùránì tó so àwọn pọ̀ nìyí. àwọn tó ń jẹ́ ìsí náà ní ìlú Mọ̀rẹ́ wọ́n ní kẹ́yọ̀ kan kó máa lọ sí ìlú mọ́sálásí wọ́n ní kó máa fi síbẹ̀ Ọlọ́run kó bá a sọ Ọlọ́run fún àlùbáríkà sí Masha Allah lórúkọ ya Ismail Ọlọ́run kó bá a sọ mọ́nà wọn padà Muhammad Rasulullah ẹ jẹ́ ká ṣe bismillah iná àti lọ́lọ́dìdì fún ọ̀rọ̀hájì wa. Ayo, waalaikumsalam. Bismillah ina atina tu baba wahaji. Bismillahirrahmanirrahim. Inna shani'aka wal abtar. Ilé ìtẹ́fúnmi. Gbogbo ìyàwó olùmọ̀ rẹ̀ 2,000 naira. Ọ̀gá òṣàdúrà. 2,000 naira. Àwọn àna Alájọ Mikael láti Jẹ̀bú Òde. Owó àdúrà ní Ọlọ́run fún àlùbáríkà sí. Bismillah. Ẹ̀rọ kan bá ń wọlé kí ẹ̀yùn dẹ́ ìmí. Àwọn afọ àwọn máa ń jí ìtókù. Alájà Mùsùlùmá ó ti dọ́dọ̀ rẹ̀. Nínú ìkẹ́ yìí, àwọn alájì wa Ìsá láti dàbí kí wọ́n ní ilé ìtì mọ́ṣáláṣí nínú ìkẹ́ yìí tẹ̀ ni ó fi wọ́n sí ìyá. Àwọn ẹgbẹ́ ìyá Ismail 2,000 naira. One love. Ọlọ́run gbàkóso one love keep us together. Wa alaikum salam. Ìyàwó ìbèṣe 1,000 naira owó àdúrà. Alájà Mùsùlùmá wọ́n ti dọ́dọ̀ rẹ̀. Nínú ìkẹ́ ìgẹ̀ ni wọ́n fi wọ́n sí. Ya Rabbi dákun má jẹ wọ́n níyà. Ẹ̀sìn rere náà ṣe dọ́dọ̀ rẹ̀. Ni wọ́n ṣe dọ́dọ̀ rẹ̀. Adámàlẹ̀ yàwó àyàtà ṣe ìgbèrè àfihàtì. Alẹ́ ìsàlámàtò ìsọ̀bẹ̀ ní wàásíà. Ẹja sọ pé màmá láàrin ìṣẹ́jú kan ìwádìí wà tó ní kan lọ́rùn. Láàrin ìṣẹ́jú kan ẹ ti mú ìrìn àdúgbò nígbà. Náà. Náà. Àmín. Àmín. Bàbá wa, Aláàjì Gani, ọlọ́run bá fẹ́ wọn. Àmín.
lágbára. Àmín. Tó máa ń fòkù owó rẹ̀. Àjọ ọ̀rọ̀ ti jẹ́ Iṣẹ́ sókù. Bá a kọ́lọ̀ bá a mú. Àmín. Bàbá dáadáa ni. Masha Allah. Àti bàbá wa ti kú ní 77. Okay. Ṣé ló tẹ́wọ́ gbà wá? Allahu Bàbá Akbar. tún kú tán, ọmọ tún tẹ́wọ́ gbà wá. Ó tún wá ṣe nǹkan tó ní láàrin ilẹ̀ fún apáṣẹ. Allahu Akbar. Àwọn àbúrò òun lélẹ̀. Àwọn náà jẹ́ èèyàn láyé. Ẹ bá fowó ìtọrọ. Ọgbọ́n tí wọ́n ń sọ. Gbogbo àwọn ọmọ ẹ̀ báyìí, ọlọ́run jẹ́ kó túbọ̀ lọ. Àmín. Ọmọ ẹ̀ náà làwọn àwọn Masha Allah. tó tọ̀ wá. Bàbá ẹni ní í ṣe. Ṣé wá lélẹ̀? Masha Allah. Tọrọ fún Káílà àtọ̀. Allahu Akbar. Lórí ò lè ṣe kó máa lù. Masha Allah. Ẹ̀jọ̀ torí ọlọ́run. Ìṣọ́ ọ̀tọ̀ àbò ọlọ́run tó lágbára. Bọ̀dá bàbá wa Mikael. Bàbá. Àtàrà ayé àtòkù. Ọ̀ni ayatollah kúrò yìí ń ṣe fún. Tí ó rí bàbá Bismillahir Rahmanir Rahim. Allahu la لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء واسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما àwọn àlìmúmútí àlàyénàkú gẹ́ẹ̀sù wáyẹ̀sẹ̀kiri bàríyàtí kẹbíra gọ̀gíra ìdàkùn ṣòro mọ́lẹ́mọ́ kẹbíra ṣàgíra ìdàkùn ṣòro mọ́lẹ́mọ́. alákọ̀ọ́ àwọn ọ̀gbẹ̀sẹ́lẹ̀ olùkọ́lá fún ikọ̀ nígbà ayé ẹ̀sùn ní jẹ́ tọ́láyé láyé wọ́n láwọn àfẹ́ níwájú ọlọ́run láà hawla wala quwwata ọ̀pọ̀lọpọ̀ ètò tó náà ṣe kúrú sí mi fún wa ṣọlá ṣe kúrú sí mi fún wa. àwọn ọ̀nọ̀rẹ́yìn àwọn mùsùlùmí alájọ orí rẹ̀ alájọ orí rẹ̀ alájọ orí rẹ̀ alájọ àmín ẹ̀lẹ́kọ̀ọ́ náà náà láyé ní dásìkò lákàrà mẹ́ ọwọ́ 200 naira yìí ẹ̀rọ ló ń kọ́ ló mú wá ẹ bá dásí. àkàkùnlọ. náà àmín àkàkùnlọ. أو جعله إنه عليم بذات الصدور وأجر مولاكم أبو جهل به إنه عليم بذات الصدور. ما شاء الله. آمين 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 ما شاء الله آمين ما شاء الله ما شاء الله آمين نعم آمين آمين لا حول ولا قوة إلا بالله العلي العظيم. Allahu Akbar ya albarka. Àmín. Bí àwọn máa ti jọ látọ̀rí àwọn tí wọ́n bí àwọn tó fẹ́ wà tí wọ́n tún àwọn tó wà láyé bá bá fàánà ilé wọn bá. Iná àtẹ́mọ́ kan lódìdí. Bismillahirrahmanirrahim. أعطيناك الكوثر فصل لربك ونحر إن شانئك هو الأبتر. Wọ́n ní ká tọrọ fún àwọn àyájọ́ Mùsùlùmí náà àti bẹ́ẹ̀ àwọn ábìgẹ̀lì tí wọ́n ń ṣe ọmọ màmá wa Àlàhájà tí wọ́n ti papòdà sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ba ṣe kúlísì ní fún wọn. Ẹ̀yin ní olú ọmọ nìyí lára ọba bá yìí rọrùn. Wọ́n ní ọwọ́ 500 naira yìí. Àtàwọn àtàwọn Mùsùlùmí àjọ kejì síra ọlọ́mọ gba wá sí wọn. Ìjọ tó wọ́n di pọ́nà ní káàsì ájàlẹ̀ sí màmá máa wọlé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìjọ tí àbá wa ìrọ̀rùn tí ìgbà wá sí fáwọn ọmọ màmá ò jáde láyé. Ìjọ kejì tí wọ́n gba wá sí Sátọ̀dẹ̀ àárọ̀ Sọ́ndé.
wọ́n á pẹ́ àjọ ọlọ́run ní tó fẹ́ fi tó rí ṣe bàbá náà fi bá bọ́dé náà ránṣẹ́ wọ́n ní fún bàbá mùsùlùmí ọlọ́ba ṣe kú ní ìsinmi fún wa. ẹ̀yin tó dúró ẹ̀ dúró díẹ̀ lóòrùn ẹ̀ẹ́dùn lóòrùn lèmi náà ti wà látàárọ̀ àwọn àǹfààní tẹ̀ sí pẹ̀lú ẹ̀ fún sí lápò ẹ̀ máa ṣe níṣòro. ayé ló rà á alásàlátù. ìjọ olè báwọn ìbáyọ mẹ́wàá dání. ìjọ olóríire ètò ọlọ́run yọ́nú sí. ọlọ́run dàkún máa padà lẹ́yìn wa. ọlọ́run dàkún máa padà lẹ́yìn wa. ikú ọmọ mi dára lẹ́bi. ikú ọmọ mi dára lẹ́bi. ìjọ olóríire alásàlátù. ìjọ olóríire alásàlátù. ọlọ́run dàkún máa padà lẹ́yìn wa. ikú ọmọ mi dára lẹ́bi. bàbá wa alájà wa mùsùlùmí àti máa bọ̀ kúrò sọ́dọ̀ ọlọ́run. nínú àṣàlátù tó wà níta ní ọ̀rẹ́ lẹ́nu. bàbá ẹ̀mí àbáwọn àwọn àfáà ni má dàbọ̀ náà ẹ̀ka lọ́wọ́ wọn. àwọn aláṣàlátù tí bàbá ń ṣe àmẹ́rà fún wa a gbìyànjú láti wọ̀ pé kí ni à ń ṣe aláṣẹ ló lọ yìí wọ́n jẹ́ ó bàjẹ́ ló lọ yìí bí a bá gbọ́ pé àfáàṣe bá kan nìkan tó bá ti lọ́dọ̀ wá alájà wọ́n ṣe àlẹ́ àwòrán àkùbọ́tà. àkàndínlá yìí gbọ́dọ̀ rò yóò bọ́ sí. àwọn oníṣàyà mi ti ń já nílẹ̀ ẹ̀mọ̀ rẹ̀ bàbá jẹ́jẹ́ lọ wọ́n ní àwọn kábíyèsí ń pè mí èmi ń kéwù àwọn onílù sí ń pè mí èmi ò sì mọ̀ bàbá jẹ́jẹ́ ní ẹ̀fí ẹ̀ ló máa kéwù. mo tún fẹ́ ṣe wà nígbà wọn tún ní tó ṣe yóò ta kábíyèsí rán àwọn èèyàn sínú ọ̀jíṣẹ́ alájà mùsùlùmí ọdún lè wọ́n tún lọ́bẹ̀ tájọ́ gbèmí ní àbáyìí àwọn adágbẹ̀ kó kí láà ṣe fọ́nà. àwọn wò pé ìmúdọ́nà bábẹ̀dá náà ni yóò ṣe àwọn ìlànà lápapọ̀ àwọn ni wọ́n gbìyànjú eléyìí fún àwọn alájà mùsùlùmí tí wọ́n jẹ́ àmìrà fún wa a dẹ̀ tún fún wọn ní àwọn aláǹfààní ní owó 2,500 naira lọ́dọ̀ bá ṣe kúrò sí màmá wa ẹ̀yìn àfọ́ ìbẹ̀rẹ̀ sí àwùjá kì í fẹ́ ní bọ́dù. ẹ bá kó márùn ní màmá yìí tó rọ̀ lùsì ẹ bá kó bí márùn sọ́dọ̀ àwọn kábíyèsí. mẹ́fà wọ́n ní ọjọ́ pé mẹ́fà tó sì jù bẹ́ẹ̀ lọ bá ibi tó bá ti dé. ọ̀dọ́ dájú lọ ṣèmí wọ́n ní dájú lọ ṣèmí mo ń bá ti yé o. ẹ̀gbọ́n ìgbà bóyá mi kàyẹ́n akínyẹmí ayẹ̀rẹ́ tí wọ́n bá àǹfààní ẹ̀rí wọn bá wọ́n ní tí ìlú báyìí ọwọ́ àwọn owó tẹ mú wá ní o ẹ máa nìṣó yẹ àmín 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 àmín. bí bàbá wa àbùkẹ́ni àti ẹ̀bùkàyìn àti àǹtíwá Hairat bàbá wa Hairat olóba ṣe kú ọlọ́ba àti wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ikú òdìdí àrùn òdìdí olóba darí ẹ̀ sí wọn iná àtẹ́lẹ́ kan lódìdí bẹ́ẹ̀ kí wàá lọ wọlé tọ̀ wọlé ayérayé. ó bá yẹn wọ́n kú lákìyẹrí bí tó tún lọ lọ́la kò tí ì parí. Amina. Allahumma amin. Amin. La hawla wala quwwata illa billah. Àwọn tó wà láyé báwo ṣe ń sọmọ o. Amin. 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 Wọ́n máa dúró níbẹ̀. Àbáṣẹ́rò ní kò dá mọ́ mo ti fílẹ̀ tipẹ́tipẹ́. Náà, àmín, àmín, àmínù, àmín, 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 illa billahi al-aliyyil azim. Wọ́n lọ máa jẹ́ dẹ̀rù. Àmín. Àwọn kábíyèsí wọ́n ní kọ́lá máa ń bìtì láti yé o. Àwọn máa jẹ́ dẹ̀rù. Àmín. 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 Ẹ ti dà iṣẹ́ àbá àpáyé la ti ń ṣe yìí. Ẹ sábà mọ́ wákè máa bà á. Ẹ bá sọ pé bá ti fẹ́ sórí ẹ̀. Now,
Tọ́lá ń ṣe yín kú. Àtọ́mọ ni àtọ́mọ. Pátá. Tó wá bílẹ̀ ní pátá, ọ̀tá ò gbọ́dọ̀ wá bí ní ó bàjẹ́ lọ́lé ni. Àmín. Àmín. Bàbá wa Lukuman tí wọ́n lè kó táwọn ń yọ yìí. Táwọn yọ àwa wa Mikael. Àwọn ni wọ́n dàrú ẹlẹ́kọ̀ọ́ ká àwọn máa rí yọ. Ẹkú ìmú àmánàṣẹ. Ọlọ́mọgbà mọ́nà lọ́wọ́ yín. Olọ́mọgbà mọ́nà lọ́wọ́ yín. Wọ́n gbé fúnlẹ̀ ó yẹrí. Wọ́n gbé fókè olówó ògbà. Wọ́n àmọ́lẹ̀ alẹ́ ìsánukọ̀. Àdébàdàn bá ní ká lóun gbé. Àwọn tó gbẹ tó ní ká dẹ́mọ̀ ó gbà. Ọlọ́run gbogbo dáadáa mọ̀ ṣe kí ọlọ́ba mójúkò fún. Ẹ̀yin ọlọ́ba jẹ́ kẹ́ ẹ ṣùnà. Ẹ ha ọ̀lẹ̀ wọlé ẹkù wẹ́tá. Àbá Yusufu, ó ti sùn ní ọmọ kí wọ́n ti yóò ti jà. Sallallahu alaihi wasallam. Àmín. Ẹ̀wọ̀n àgbà. Àmàwà ọ̀tún ìyálóde lásìkò tá a wà yìí. Masha Allah la quwwata. Àmàwà ìyálóde gangan. Ó ti dé stéèjì, ó ti dé bẹ̀rẹ̀ náà nìyẹn lọ́kọ̀ọ́dọ̀. À ń bọ̀ mẹ́. Masha Allah. Tí o bá jáwé lóde mọ̀rẹ́ tí o bá jẹ́ kọ́túnra rẹ̀ wọ̀ lọ́dọ̀ ìyálóde. Ìyálóde ní ọmọ wa mùsùlùmí wà lẹ́yìn fún ọlọ́wọ́ ìkímọ̀ ló dẹ̀rù. Àníkàlẹ̀ bàbá wa á ṣe àwọn oníkọ́lẹ̀ ọ̀sẹ̀ àwọn aláìfẹ́ rẹ̀ àwọn ọmọ tó yà lóde. Bàbá yín náà dáa fún mi púpọ̀. Masha Allah la quwwata. Àwọn ọ̀tún ìyá lóde wọ́n ní kí o gbàdúrà kan lọ́ba àbúrò sílé àìsàn ọmọ alájẹjẹ lákọ̀ọ́kọ́ lọ́mọdé àìlódé òkú. Bàbá wa ró ọba àfìmọ̀rẹ́ àǹkíní. Wọ́n ní 1,000 naira ọlọ́mọdé àbọ̀dẹ́rú. Ẹbí gbogbo ọ̀nà tẹ́gbà bọ́ọ̀lù láti mọ ọ̀rọ̀ àlẹ́mọ̀rẹ́ alájẹjẹ ní àfa ọ̀rọ̀ tó bàyí náà dáa. Kò sí bí tó ti fẹ́ kalẹ̀ mọ́lẹ́ tí ò ní kàn mí. Ọlọ́mọdé tí ní o dárò bẹ́ẹ̀ ni tí náà rí. La hawla wala quwwata. Ọmọ wa àgbàlagbà yìí kó bá wá bí tìrẹ́ ti yín o. Adéyẹ bá wù lọ sílé àṣẹ. Àbí? Àwọn olókùn fún ara rẹ̀. Àbí? Kó má jẹ́ òfófìtì. Masha Allah. Àbí? Lápapọ̀. Kábíyèsí wọn ní màrẹ̀. Àti ọmọ orí màrẹ̀ lápapọ̀. Àbáwá wọ́n bẹ̀rẹ̀ ọmọ olókùn. Wọ́n bẹ̀rẹ̀ fún ọ̀bàdà tó ń bẹ ní ìlú òyìnbó. Wọ́n bẹ̀rẹ̀ fún àbáwá kábíyèsí. Wọ́n bẹ̀rẹ̀ fún ẹbí Ọ̀ṣunba lápapọ̀. Wọ́n bẹ̀rẹ̀ fún olúmọ̀rẹ́ lápapọ̀ olómọdé àwọn láàmú. Olúmọ fìtì láti wọn. Tí jẹ́ wàhálà olómọdé adé sí mọ̀lẹ́ fún wọn láyéláyé. Iná àtẹ́yẹ kan. Àbáwí láyà ti sùn ní àmọ́ òtí rẹ̀. بسم الله الرحمن الرحيم إن عبدنا ترجمة ربك ولا إن شانئك هو الأبتر. Ẹ̀gbọ́n ní ẹgbàá ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìlú pàtẹ́ kan. Ó yá. Mo dúpẹ́ pé mo níyà rẹ̀. Olúwa o. Ó fẹ̀sùn tún. Tún tèmi ṣe bíyà ó bá ṣẹ̀sìn rẹ̀. Ọmọ rẹ̀ ò lè sórí rẹ̀. Mo dúpẹ́ tí mo níyà rẹ̀. Tó fẹ̀sùn tún tèmi ṣe bíyà ó bá ṣẹ̀sìn rẹ̀. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Allahu akbar. Wọ́n náà dúpẹ́ lọ́wọ́ ìgbẹ́ bí màdé lápapọ̀ pátápátá. Dúpẹ́ lọ́wọ́ ẹbí bàbá mi náà. Àwọn dúpẹ́ lọ́wọ́ ẹbí bàbá àwọn. Everybody dúró tì mí. Everybody dúró ti àwọn. Alhamdulillah. Mo wá dúpẹ́ gbogbo ẹ̀yin àfà. Wọ́n náà dúpẹ́ gbogbo àwọn àfà. Wọ́n dúró tì mí. Àwọn àfà àwọn dúró. Láti mú ọ̀gbẹ́ lọ́nà tí mú sábàbí pé màmá máa ṣubú kọ́lọ́jọ́ máa dé. Lọ́nà tí sábàbí pé màmá ṣubú ọlọ́jọ́ yóò tara bẹ̀ wáyé. Wá síjọ́ kan láyé tí òdòdó wa ṣàdúrà. Wọ́n ní kò ní jẹ́ kan sáré àwọn fàṣúrà àti gbogbo àwọn sọ̀rọ̀ pé wọ́n pátá. Nítorí wá ti sin màmá láti jọ Monday títí di àárọ̀ ìlàfi ṣàdúrà. Màmá wa wọ́n ní jẹ́ tí màmá ti wọlé láti jọ Monday títí di àárọ̀ àwọn àfọ àwọn wáyé àwọn tí wọ́n wá ń ṣàdúrà níbẹ̀. Wá
dúpẹ́ lọ́wọ́ gbogbo àfa pátá ojú òní tì yín o. àwọn dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn àfa ojú òní tì yín o. gbogbo ẹ̀yìn ẹ̀fọ́ tẹ̀ ń wálé rárá àárọ̀ tẹ̀ wá ń ṣàdúrà fún ojú òní tì yín. wọ́n lójú òní tì yín. ní tọrọ jẹ. ní tọrọ jẹ. ní tọrọ mu. tí àdìgbàdì ò bá ti tẹ iná ò ní tẹ. tí àdìgbàdì ò bá ti tẹ ọyọ má jẹ á tẹ. ìyàwó ọlọ́run bàbá ọlọ́run máa jogún. àmín. àwọn akẹ́kọ̀ọ́ òsì tí ìgbẹ́bí kan náà ń kọ́ àti nílé àbọ̀kọ̀ tí ṣe kí ni. nígbà bá fẹ́ ni kó bá gbọ́rẹ̀ jẹ́ kí tiẹ̀ máa ráyìn kò. ìwé ló kàn lù. lọ́pọ̀lọpọ̀ ọlọ́run. ó ní iye tí yà bí. ó ní iye tí yà bí alhamdulillah. wọ́n gbé sábà pé kan dé kéèyàn gbà fọlọ́. èmi náà sì mo wà kì í ṣe bí mo ṣe mi o. alhamdulillah. ọ̀pọ̀ èèyàn ló ṣàdúrà tí ó gbà. tó lóun fẹ́ sí yá pẹ̀lú bàbá ìyá pẹ̀lú bàbá màlúù sí. ajájà ò ṣe bá ọ pẹ̀lú yẹ̀yìn ọ̀pọ̀ èèyàn ló ṣàdúrà tí ó gbà. tó lóun fẹ́ sí yá pẹ̀lú bàbá màmá pẹ̀lú bàbá màlúù sí. ọba tó ní kí ti yóò rí báyìí àhámọ́dá owó dà. alhamdulilayi kọ́lá tẹ́ màmá ilẹ̀ ń mọ́ ẹ má bínú torí tọ́lọ́run àdà tọ́lọ́run rẹ̀ mi ni mo sì ń tẹ̀lé. ọwọ́ ògbò ni mo tún dúpẹ́ o. bàbá náà tún jẹ́ lọ́wọ́ gbogbo òlú lápapọ̀ tẹ́wò àtẹ dúró. mo tún wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí. àwọn kábíyèsí aláyélúwà àríwá pẹ̀lẹ́ bí àtẹ́bíwá Muhammad jẹ́jà bá ti jọba. wọn ò ṣojú ọkọ̀ kó má kí màmá làjà yìí. wọn àṣẹjá kan kí màmá wa alájà mùsùlùmí wọ́n á tún fún olówó. wọ́n á tún fún ọ lówó. wọ́n bá tún tíráfù àti dágbére. tọ́ba tún tọ́ àwọn òtún lọ́dá fún ẹ̀kọ́ màmá mo fẹ́ jáde nínú wọ́n gbọ́ pé alájà sí kí wọ́n rán èèyàn méjì wá. nígbà tí wọ́n gbọ́ àwọn alájà sí kí wọ́n rán méjì wá. wọ́n ní hospital yá. wọ́n hospital yá. àmọ́ ilé bí ètò tálájà sọ ká. tí màmá sọ kalẹ̀ ẹ̀. wọ́n ní kó má gbé wọn lọ́bì kan. káwọn gbá wọn káàkiri lọ́bì kan. títí ọlọ́jọ́ fi dé. títí ọlọ́jọ́ fi dé. wá síjọ́ kan tó ràn yẹn kò wá. wá ní síjọ́ kan títí màmá fi wọlé ọlọ́run tí wọ́n ní lọ́yẹ̀ wá pé kábíyèsí lórí kí wọ́n wo màmá o. ọlọ́run lọ́ba ọlọ́pẹ́. ọlọ́run lọ́ba ọlọ́pẹ́ lọ́bẹ̀ ẹlẹ́sàn o. àwọn olóògbé màmá ti yá ẹ bá ti yá ní yá. àyẹ̀lẹ̀ jẹ́ wíyà ẹ̀ ti wá jẹ́ ọlọ́mọ ẹ̀ kó ra ẹyí mi. àmì àtẹ̀mí náà èmi kò ní ẹbí ìjà ní kí lápapọ̀. àwọn alájì ìsá. àwọn bàbá wa alájì ìsá. ọlọ́run kẹ́mi wọ́n dúró. bí iṣẹ́ ti pè wọ́n báyìí. wọ́n ti ti pè wọ́n nínú ètò Allahu Akbar. ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn. ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn fẹ́yìn náà. ọlọ́run sọ ilé ẹ̀sán. àmín. ṣé ẹ ti dọ̀rọ̀ tán ẹ bá ti lọ. ẹ ti mú ma túnlá. nínú àṣà tẹ́mi ò kì í ṣe àwọn èèyàn ló ní kí n máa ṣe mi gbowó àpò. àlàáfíà ìbí èsì sí lẹ́yìn. ọlọ́run padà sọ́mọ́ ẹni tí èrè ti lé gbé mọ́ láyé láyé mi. àmín àtẹ̀mí náà. láàrin tí wọ́n láti kó yọ kúrò náà rọ wa. ọlọ́kọ́ ọlọ́mọ àgbàlagbà agbára tèmi kọ́ ló fi kọ́lé. èèlò ni mò ń rí tó kọ́lé àmọ́ gbèsè àwọn kan. ọlọ́run fẹ́ san fún wọn ṣùgbọ́n lọ́la bíkà ọlọ́run kó san bẹ́ẹ̀ yìí náà wà. àmọ́ àbá ẹ̀dúró bẹ́ẹ̀ àìjọ àbọ̀ ẹ̀dúró bẹ́ẹ̀. ètò ẹ̀ máa dàrú ni o. ètò ẹ̀ máa dàrú. ẹ bá dìbò kọ́mọ. ọlọ́run kó tẹ́ wọn. mo ti gbọ́ bẹ́ẹ̀. ọlọ́run kó tẹ́ wọn. bàbá yín ọlọ́jọ́jọ́ ni wọ́n gùn. kọ́mọ aláàrẹ kẹ́yìn ayé wọn. àlàáfíà tó pé. àwọn kábíyèsí àti ìmọ̀lẹ̀ lápapọ̀ ọlọ́mọdé ó dàrú. ayé tí yín à ń kọ́. ayé tí yín à ń kọ́ ṣe pàtàkì darí. orí stéèjì mi ni mo wà yìí. àhẹ́n ìṣúná làbí ká ẹ bá mú wọ́pọ̀. alábàbọ̀ kábíyèsí lápapọ̀ bàbá wa kábíyèsí ló bá ti wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. àti àwọn aláǹdó ìmọ̀ àjáyé ọlọ́mọdé ó dàrú. Àmín. Ọlọ́run orí bẹ́ẹ̀. Àpò ní pípọ̀ sí ẹ̀rọ ní. Fún màmá, ẹ má ti jòkó. Ọkọ yín, ọlọ́run kó ṣe dáadáa fún yín sí. Ọlọ́run kó ṣe dáadáa fún yín sí. Wọ́n yá àsìkò àti àwọn afáàjìyàn lórí ẹ̀. Àwọn kan náà wà nẹ́bí Ibrahim ọlọ́mọ ọmọ Yakuba ni. Àbẹ́ ọlọ́run jẹ́ kí ti ẹ lórí dáadáa. Ní tí mo sọ lóyún kó ti yá àwọn afá. Ọlọ́run ṣe nípa ní bùn. Àwọn ọ̀dà wọ́n yà kú wọ́tà. Ìyá àfà, àwọn mọ́sálásí ẹ má bínú òye ta fún yìí. Ọwọ́ mọ́sálásí ẹ má bínú kẹ́tọ̀ máa dàrú. Àwọn ẹ̀dà, ìmọ̀mọ́ àgbà ní mọ́sálásí ńlá.
tí yóò bá tọkùnrin yẹn kò gbọdọ̀ bọ́ta ọ̀yà káàdà báyìí náà rí ẹ bá ń bọ́ta mọ́ ti dúró yìí láti àwa wa àdó màá gba 50,000 naira ó mọ́sálásí ó ní 1,500 ta ló wà ń bí ọgbọ́n ti ní alákòóbá mú kẹwàá alámàjò dàrú alámàjò òṣùká alábàá ṣe dáadáa fún wa ọmọ mọ́sálásí látọ̀dọ̀ àwọn ayélujára àwọn ẹlẹ́sà lọ́tù lórí kó wọn dà sí. èyí tá a fi ṣe wá sí alájà wa lẹ́ẹ̀kan nígbà tí wọ́n wá bí ọba kábíyèsí ọlọ́mọṣọ́ba pẹ̀lú yín o ọba tó ní kẹjẹ tí mo rẹ̀ ń tò àtẹ̀yìn àti gbogbo olóyè ọlọ́mọ àdètò nínú àwọn arúgbó yín lọ́wọ́ agbákalá ilaha illallah muhammadun rasulullah. èyí tí a ń ṣe yìí ta fi ń sáré bá a pé kó máa jẹ́ rahma fún alájà wa mùsùlùmá ọlọ́run ti parí ẹ̀ bí yẹn bá ṣe dáa tí ò bá dá lọ́dọ̀ ọ̀gá ta torí ẹ̀ ṣe afá èèyàn ṣòfò iṣẹ́ ọlọ́run má ṣàjẹ́ ó da gbogbo tí màmá wa ṣe jẹ́ ó da lọ́dọ̀ ọlọ́run agbákalá ilaha illallah. èyí tẹ́mi ò fi ṣe wá sí tábà lọ sí chapter 17 of Holy Quran verse 13, 14, 15 ká máa lọ kálé. àmọ́ Kùránì ti parí ẹ̀ ó ní wa ma arsalna min rasulin illa bi lisani qawmihi. ìjọ tí èjì rẹ ti ń kọrin kò yọ pé èèyàn òun èjì rẹ là á fi ṣe wá sí ó bá ní kò tó wá sí ìwọ nu. àwọn ọmọ olóòkú abáwọn dúpẹ́ gbogbo ẹbí abáwọn dúpẹ́ gbogbo mọ̀rẹ́ abárawa dúpẹ́ lápapọ̀. níbi kan lè jì rẹ ti lọ kọrin ó ti wá gbọ́ pé ẹni tó ń torí ẹ̀ kò ń ó ti ṣe ó ti play record lọ láìláha ọlọ́run wá ní kó confess kó tó lọ nígbà tẹ́jì rẹ̀ wá dójú àgbo tí wá kọrin ó ní ọmọ olóòkú ọba yìí dúpẹ́ ó nígbà tó wá lọ síbòmíì tí àwọn òòṣàwò ó wà ní ìyá yìí òòṣàwò kó tó lọ láàyè o àbáyé dúpẹ́ o gbogbo ẹbí mùsùlùmí àbáyé dúpẹ́ o ìyá yìí òòṣàwò kó tó lọ láàyè. Gbogbo wa ìbá ṣe ń ṣe tàrò pé wọ́n rí wa wọ́n padà padà play rẹ́kọ̀dù òrìkà tó kú. Rẹ́kọ̀dù tí alájà mùsùlùmí ṣe ní kó wá play yìí o. Wọ́n lẹ́yìn òní dáṣòro kò kó tún dáṣòro yà fún kọ́ ló fọwọ́ mú. Bọ́lá bá lè sọ lójú ẹ̀ ìjọ tó wọlé wọ́n wá yàkàyàkẹ́. Alájà mùsùlùmí ṣe dá ó bẹ̀rù ẹ̀yìn. Áyà tó parí áyà yẹn Ọlọ́run bá ní gbogbo ẹni tó bá sáré ẹ̀yìn àti látúbọ̀ tán tó bá ṣe kalẹ̀ bẹ́ẹ̀ yóò ti ríre. Alájà mùsùlùmí kó ẹbí pọ̀ ó kó ọmọ pọ̀ ó kó jọ pọ̀ ó kó ayé pọ̀ lórí ìmọ̀ kan nítorí pé ó rántí pé òun ṣe ìwé pẹ́ tó òun padà kúrò bẹ́ẹ̀. mùsùlùmí ọdún kúrò là ń sọ dáadáa gba pẹ̀lú ẹ̀ yìí ìjọ́ tí wọ́n bá kúrò kí wọ́n sọ pẹ̀lú ẹ̀ subhana rabbika. tí wọ́n fún wa ní oúnjẹ mi làákàyè tọ́lá fún yín ọlọ́mọdé olóró láyéláyé bí làákàyè rẹ bá ti yòrò èyí kan fún lẹ́rìn yẹn bí wọ́n ti máa bá pè é tàbí àpapọ̀ ní bàtà fún wa bí ọ̀gá ti bàtà máa ṣe kò wá tán ọlọ́mọdé kan fún yín ọ̀rẹ́ àwọn àbá yín ọdún náà bẹ̀rẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ọkọ̀ ọlọ́wọ́n àbá ọlọ́ba kó fún yín ní kíákíá yà áwùlẹ̀ wọ́n lè kú wọ́tà sàdálà láì bá ti rí pé àsìkò yìí náà ń dá ìndẹjọ ìmọ̀wọ̀ wa àgbà láàyè yìí lẹ́gbọ̀n tí wọ́n bí eríbi tí mójú tó bá wà tó pọ̀ta àwọn ọmọdé bá máa tẹ́ bọ́lẹ̀ gẹ́gẹ́ bó ti mójú tó ń jòkó mẹ́ẹ̀kọ̀ fún mi lówó ẹyẹ tẹ́ wọ́n múlẹ̀ máa ṣẹ́ nìṣòro àwọn sàdánlá wọ́n ní àlejò ní ẹlẹ́wọ̀n gbọ́dọ̀ nílé gbàdúrà àlejò yóò ti torí àlejò kó gbàdúrà onílé ipò àgbà ipò àṣẹ nínú ìmọ̀ lọ́lọ́run ní kí ẹwà lẹ́nu yìí gbogbo tẹ́ bá tọrọ sí mọ̀lẹ́lẹ́ náà lórí bẹ́ẹ̀.
اللهم صل وسلم على خير نبيك ونبيك ورسولك محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وأصحابه وعلى تابعه وتابعين لهم بالإحسان إلى يوم الدين. أدعوكم الله. الحمد لله. أي النبي محمد صلى الله عليه وسلم. كي النبي وكي أوافا تنجى العلماء ورثة الأنبياء. أي موكي أبدا تري بابا وإمام جوا بابا تو تسي أقول أسيا برو لما جو تسي آمين هو إنما المؤمنون إخوة إن أبو بلوا Ọlọ́run gbogbo bẹ̀rẹ̀ náà bá dé láyé Ọlọ́run má tẹ̀ yín. Àmín. Má jẹ́ máa padà sí àbúrò. Àmín. Àyè náà Ọlọ́run jẹ́ lò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tẹ́tù fi lé àwọn ọmọ lọ́wọ́. Àmín. Ọlọ́run Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ọlọ́run ní dààmú yín. Àmín. Ẹni tí ó dààmú yín Ọlọ́run ní ara sísá. Àmín. Ẹni tó bá máa mọ̀ fún ọ́ dààmú yín Ọlọ́run obìnrin dé. Àmín. Ọlọ́run Ànábì wa. Sallallahu alaihi wasallam. سنة الله التي قد ولا تجد لسنة الله تبديلا ولو قاتلكم الذين كفروا لودوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا ولو قاتلكم الذين كفروا لودوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا سنة الله التي قد أرسل آمين. Amin. 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 Allahumma amin. 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 So, mo ti ara tí bàbá wa kí gbogbo ẹ̀yin àfa mi tí ẹ ṣiṣẹ́. Apara sí àbúrò Ọlọ́run ní ọjọ́ tó sí wọ́n àgbàríkà Ànábì wa Muhammad wọ́n Suratul Kawthar. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-Kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Màmá wa tí wọ́n lọ tí wọ́n jẹ́ àna wa àti bàbá wa Akínyẹmí àti gbogbo àwọn mọ̀lẹ́bí náà tí wọ́n ti lọ́mọ́sàbá wa kẹ́ wọn. wọ́n láti fọ́nkà Ànábì wa Muhammad. bisimilahi kul wallah. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Wọ́n bẹ̀rẹ̀ láti rí àfọ́ wa Osman. Wọ́n jẹ́ àna bàbá náà tí a bá wa àna màmá wa. Wa ìdílé ìyá Ismail alájà wa Hussefa. Kali gbogbo tí màmá fi lẹ̀ àtọmọ ọmọ ọlọ́mọdé ọba jẹ́. Àmín. Àpàdà sí abúlé ọ̀sẹ̀lẹ̀ sí wọn. Àmín. Inú olúmọ rẹ̀ yìí mẹ́jọ dàrú láyé láyé. Àmín. Wọ́n láti fọ́nkà Ànábì wa Muhammad. Gbogbo àwa náà tí a wá sí ẹ̀yìn màmá ọlọ́jẹ́ kẹ́yìn tiwa náà dá. Wọ́n láti fọ́nkà Ànábì lọ́wọ́. Wọ́n láti Suratul Kawthar. Bismillahir Rahmanir Rahim. A'tainaka al-Kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Bismillahi kul wallahu. Aláyà aláyà fún màmá ọlọ́mọta fẹ́ wọn. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Tahiyyatullah tahiyyatullah tayyibatullah wa sallallahu assalamu alayka ya nabiy wa rahmatullah wa barakatuh wa assalamu alayna wa ala ibadika salihin. Allahumma balligh sawaba ma qara'na. Amin. Allahumma amin. 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 Muslimat. Amin. وإلى صاحب الأموات المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وارحمهم جميعا. سبحان ربك رب العزة ويصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Àtàwọn afáwọn àgbà tí wọ́n bẹ náà fún wa, wọ́n wà lórí àrí ìhun tí wọ́n tọrọ yìí, làmúṣkì àkọsí ìbejì tó yọ ìlú àdúgbò ní bíbẹ̀. Ọlọ́run kó wọlé ànábì ọlọ́wọ́ ìbára sílé kí wọ́n bá fi tàyé dààmú. Wọlé àbí ànábì wa Muhammad. Ní àwọn ìyàwó ni a kù wọ́tá. Àwọn ìmáàmù ní. Ìyájẹ́. Àbẹ́bẹ̀ mi torí tọ́lá wo, mo ti lọ àsìkò lásìkò ní o. Àwọn ìmáàmù ní ìyájẹ́ ibi tó ti lé yìí ó ti lórí pé ká máa ṣe ní mẹ́lọ́mẹ́lọ́. Kí wọ́n fún wa ní rọ́bà náà. Àtìláṣí àti mọ̀lẹ́ wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni ọmọ ọ̀tún ní pàtúrò
ọ̀rọ̀ sí ọmọ òsì ní kọ̀ǹtúrò ọ̀rọ̀ tún ọlọ́wọ́ aláàdéjọ́ lọ́wọ́dé kó dàrú láyé ayé tí yóò dògún yẹn láàrin ọlọ́wọ́dé òṣèlè ọ̀rọ̀ tí yóò dògún lọ́wọ́ aṣẹ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ yàrá ó lè wáyé ẹ̀kú wá. ó lọ àbílẹ̀ ayé ayé ayé. adúpẹ́ fún ọlọ́run ọba gbogbo àdúrà tí wọ́n ṣe ọlọ́run láṣẹ ọ̀gá àfẹsẹ̀ sí. àmọ́ àwa náà tí ó kúrò láàrin ọlọ́ba aṣàyẹ̀ ṣàgbéjú kúrò fún wọn. gbogbo ibi tí wọ́n bá kù sí ọlọ́ba ayé àfi àfojúṣe ńlá Muhammad. àwa náà ta ṣẹ́kù lọ́mọ dàrí wa ní على نبي وكشف الله محمد يا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا افرغ عنا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.
Baba
Thank you.